ẹ máa wo ewé tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yẹn. Ewé yìí ni wọ́n ń pè ní ewé èrùwà. Ẹ rí i pé táwọn olórin bá kọrin koríko dìde èrùwà dìde òun nu. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn ọ̀dá ewé mọ̀. Lóòótọ́ èèyàn ò lè mọ oko ewé tán o. Ẹnu yìí tó bá ń lò tó fi ń jẹun náà ló mọ̀. Ṣùgbọ́n téèyàn bá tún wá ń ṣe àwọn documentary àwọn nǹkan kọ̀ọ̀kan, yóò tún lè jẹ́ àǹfààní fáwọn ọmọ generation tí ń bọ̀, nítorí wípé èrò ti pọ̀ lórí social media. Tẹ́ wá wo ibi táwa yìí nìsín inú igbó kìjìkìjì ńlá kan la wà. Àwa àwọn ewé wá ni. Mo ṣe wá rí koríko èrùwà yìí, mo ní ewé lè pọ̀ ń tòótọ́. Ṣùgbọ́n èrùwà tí ìbá ṣe pé àwa tá a wà lóko là ń dá àwọn ewé kọ̀ọ̀kan mọ̀. Kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá mi. Ṣe rí i tí èèyàn bá jó níṣègùn tí ò bá súnmọ́ àwọn àgbàlagbà kò ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ mọ̀ wò ní èrùwà ní. Ọ̀kan ń bẹ tóun náà fẹ́ jọ èrùwà ṣùgbọ́n ẹrú èrùwà ni. Eléyìí ní ìsìn nígbà máa ń fẹ́ wé ìṣe pọ̀. Lára tá a máa fi ń ṣe láwọ́rò wà. A máa fi ń ṣiṣẹ́ ọ̀tá. A sì máa fi ṣàṣìyàn. Iṣẹ́ rẹ̀ pọ̀. Ṣé mọ̀ pé bí èèyàn bá ṣe mọ̀ ni ó ṣe máa sọ mọ́ èrùwà ní. Oríṣiríṣi ewé pọ̀ lóníranran mélòó la fẹ́ sọ. Mo wò ó pé àgbà tá à ń ti tún mọ̀ ewé òní bí ní èrùwà ní. Koríko dìde èrùwà dìde. Ṣẹ́rí òní. Ìbẹ̀yìn àgbàlagbà tẹ́wà ńlẹ̀ òṣẹ́ tún rí òní. Bó ṣe máa ń rí náà ní. Ṣẹ́rí inú lára koríko tó dáa jù tí ewúrẹ́ máa ń jẹ lèrùwà wà. Lára koríko tẹ́ran máa ń jẹ jù òun ni èrùwà wà. Ara ẹ̀mí ẹ. Ṣé báwo ní igi àyàn ni? Òun náà gbàgbé kí ni wá bí àyàn ni. Ìmọ̀ lẹ́gùnlá ṣe ti rí òní. Ṣé bá ti rí igi rẹ̀ báyìí ní ṣe ti rí pé àyàn ni yóò ṣe lẹ́gùnlá ni. A máa fi ń ṣe ògùn ọ́sà. A máa ń rìn. Ṣẹ́rí tí wọ́n bá ní èèyàn ní ògùn ikọ́, tí wọ́n bá ní ikọ́ dààmú yìí, a máa ń lò fún. Ewé pọ̀ lóníranran. Mo gbé kámẹ́rà bọ̀ wá. Ẹnu ìtọ́lọ̀ láwa mọ̀ tá a fi ń jẹun yìí. Kò sí ní tó burú ń bẹ̀. Táwa náà bá tún ṣàfihàn rẹ̀ fún gbogbo ayé. Kíá ewé yìí ó wọ́n ṣiṣẹ́ fún nǹkan báyìí. Ewé eléyìí nìsí. Ṣé pèlé bà ní? Tí wọ́n bá ní èèyàn ní ibà o. Kinní kan ṣe o. Kò wá lọ. Sórí tó bá ti lọ já ewé ṣé pèlé báyìí. Òun ni wọ́n ń pè ní àgùnmọ́nìyè inú. Ṣé rí ewé yìí máa ń kọ́mọ̀ púpọ̀ ní ẹsẹ̀ ọ̀nà. Eléyìí nìsí tó bá ti lè wá 7up kàn gbó òun náà tó ní. Òun náà ni. Bí èèyàn bá ní ibà kàn ní kó wá 7up kó wá gbó. Sórí tó bá ilé gbò yẹn ìgbà tí ó bá tó ìṣẹ́jú 3 sí 4 pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò láàgùn wá. Ibà tó sì níyẹn yóò máa tọ̀ dànù. Wo eléyìí nìsí jogbo ní bá ń gbé kámẹ́rà sí jogbo ní jogbo bí orò ó ní. Ṣẹ́rí ó ní bá gbé kámẹ́rà sí. Mo fọlọ́n bẹ̀rẹ̀ bá ń share prógrámù yìí. Ṣẹ́rí gbogbo tá à ń ṣe yìí wọ́n ti ẹ̀lé ọmọ rẹ̀ lè pè ọjọ́ kan pé mọ́mì do you know the name of kinní kan call jogbo? This is jogbo. Kí là máa ń fi jogbo ṣe? Ṣẹ́rí bó ṣe wà yìí ǹjẹ́ mọ̀ wípé ó ṣiṣẹ́ alẹ́ ó ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí. Bó ṣe wà yìí lóhun nìkan ó tún wá ṣiṣẹ́ ẹ̀bà nítorí pé àgbo tó bá ti ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí ó ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ẹ̀bà nítorí wípé
tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára ni bá máa ń dààmú èèyàn. Jẹ̀díjẹ̀dí ní máa ń wú gbogbo àrùn nínú ara kalẹ̀. Irú jogbo yìí nìsín mi ò rí kọ́pọ̀ ń bì ni tó bá lè gbo òun nìkan tó fi yọ̀ díẹ̀ sí ìwọ rárá mú ó rí i pé ibà ń ṣe ọ́ túẹ́túẹ́ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ti lè mú. Ǹjẹ́ tí ó bá dijọ́ kejì ó pè mí ó ṣàdúrà fún mi àá tó máa ń gún lágùn mu léwé yìí nìkan tá a fi kán díẹ̀ sí tá a bá fi kán díẹ̀ sí àá tún máa ń mú lẹ́kọ̀ọ́ gbóná òṣìṣẹ́ alẹ́ òṣìṣẹ́ ọ̀pẹ́ ẹ̀yìn. Eléyìí tún ni wọ́n ń pè ní mosquito leaf o. Tá a bá ní ewé jogbo yìí irú àsìkò ọ̀rìnrìn báyìí nìsín àsìkò òjò báyìí nìsín tó tútù pọ̀ ń ta àsìkò tí ewé tí kinní máa ń pọ̀ ní tí ẹ̀fọn máa ń pọ̀ ní àwọn bàbá wa máa ń já wọn máa ń fi ṣó sígbèrí ni torí pé mosquito gbà ó ní gbogbo mosquito fleet tó dé tó bá ti fi sígbèrí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀fọn ò ní ṣe pínpín tí lè mọ́ kò ní dọ́dọ̀ wọn ní ewé yìí nìkan ewé jogbo yìí nìkan. Lẹ́yìn pé mo sọ pé ó ṣiṣẹ́ ẹ̀bà ó ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí ó tún ṣiṣẹ́ ẹ̀fọn tó bá ti já ewé lè fi sígbèrí. Ṣùgbọ́n sáwọn aláǹ gbé máṣàn ní ìsìn tó jẹ́ pé gbogbo ilé ló ti wà decorated bó lẹ̀fọn ṣe fẹ́ wọlé bẹ́fọn bá tiẹ̀ wọlé gan gbogbo àwọn kẹ́míkà fọ́tàn fọmigéètì ò ní jẹ́ ṣùgbọ́n bá ń fà ní àwa tá a wà lóko a lè lọ wá ewé yìí. Tó bá tún wá gbẹ àtún máa ń fín bíi mosquito a máa ń fín bíi kọ́ìlì tá a fi sínú ilé bíi tùràrí. Mo rántí ìgbà tí mo wà lóko lọ́dọ̀ bàbá mi tá a bá fẹ́ sùn lálẹ́ báyìí nígbà míì a wà mú àwọn ewé yìí bó ṣe tútù báyìí bó ṣe wí a kó sínú iná a wà fín sí inú ilé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀fọn tí máa ń bẹnu ilé wọn jáde Ọlọ́run mo búra ewé yánì ṣẹtiri gbogbo tá à ń ṣe yìí documentary ni o gbogbo tó yẹ kẹ́ bá wa ṣí àní o kẹsẹ pé rí àtàwọn pé gbogbo ẹ̀ náà kọ́ ni oògùn orí fífọ́ oògùn onírun ó yẹ ká lè sọ àwọn nǹkan kọ̀ọ̀kan ó yẹ ká lè sọ ìwúlò eré mẹ́wàá. Okay, alọ mọ̀mọ́ mi what is the name of this what is the purpose of this we supposed to say something. Ewé yánì ṣẹ́rí àtúmọ̀ ń pè léwé àfín ṣẹ́rí tẹ́wé yìí ṣe pọ̀ ẹ rí i pé à ń mú lecture wá ni lóríṣiríṣi eléyìí nìsín ó ṣiṣẹ́ ẹ̀bà ewé ìyá yìí nìkan èyí tó bá jọ́mọ̀dán rẹ̀ eléyìí nìsín ti gbó a lè gbòun náà tó bá jẹ́ pé a bá níbi odó onírin ńlé tá a lè fi gún a sì lè lo mọ́tà náà odó onígi náà ká fi gún kó fi lè rọrùn láti observe ó ṣiṣẹ́ ẹ̀bà léwé tẹ̀ ń wò yìí ewé ìyá tẹ̀ ń wò yìí ó ṣiṣẹ́ ẹ̀bà bó la ṣe fẹ́ lò tá a bá fẹ́ fi tọ́jú bà á gbó nìkan náà ni á dẹ̀ mú. Ṣé wá rí ìwé ìtún wá ṣiṣẹ́ ajẹ́gùn sórí ògùn iṣẹ́ láàárẹ̀ gbogbo ògùn tó nílé ló ń lò tí ò ṣiṣẹ́ lọ já ewé ìyá. Mo ti sọ lórí ètò mi kan rí lórí péjì mi tí wọ́n ṣàkṣẹ̀ yẹn ewé ìyá yìí lọ já sórí tó bá ti wá já tó pọ̀ wọ́n wá jò pẹ̀lú dídí atare kan sórí ní jíjó tó bá jó pẹ̀lú dídí atare kan yẹn àwọn ògùn tó ti nílé tó lòlòlò tí ò ṣiṣẹ́ yẹn ìwọ wá tọ́ díẹ̀ sí kó wá bẹ̀rẹ̀ sí lò padà ó rí wípé pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ó nílò kó ọmọ dúpẹ́. Àwọn ọmọ wò pé kí là tún wá káàkiri inú igbó lórí kí ẹ lè mú mi mọ̀ lára àwọn nǹkan tá à ń ṣe kó má jẹ́ pé gbogbo ìgbà náà ní kiri kan àwọn èèyàn ò mọ̀ nípa ewé lóòótọ́ ewé pa lè mọ́ morúkọ ẹ̀ tán ṣùgbọ́n ẹnu ìdáwọn náà bá mọ̀ ó yẹ ká fi ṣàǹfààní fún gbogbo ayé ewé yá yìí nìsí ọ̀pọ̀lọpọ̀ ń rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wúlò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wúlò rẹ̀ ìwúlò rẹ̀ sì pọ̀ tá a lè sọ tán. Ẹ rí i pé mo ń sọ̀rọ̀ nípa ewé èrùwà lẹ́ẹ̀kan wípé ó ní ẹrù rẹ̀ ni eléyìí ni wọ́n ń pè ní bẹ̀rẹ̀ tó máa fi ń kọ́lé kókó àwọn hot yẹn ṣe ti rí òun náà máa ń dàbí èrùwà ni ṣùgbọ́n ẹ rí i pé èrùwà yẹn ò ní sarasara báyìí ṣe rí i pé èrùwà ò ní sarasara eléyìí ni wọ́n ń pè ní bẹ̀rẹ̀ òun ni wọ́n máa fi ń kọ́lé
koríko gbogbo àwọn hut tẹ́ wọ́n rí yẹn ilé táwọn Fúlàní ń lò yẹn igi tán máa ń lò ní ṣe bó ṣe wà yìí nìsín irú àsìkò báyìí òun ni wọ́n ó gé jọ ló bá ti ń dásìkò òjò wọ́n ó gé jọ tí ó pọ̀ wọ́n á máa hún òun ni wọ́n máa fi ń kọ́lé kókó torí ẹlòmíì tó máa wò pé ilé kókó koríko náà máa ń lò òun nìyẹn wọ́n gbé lọ báyìí ó rí bó ṣe sú lọ báyìí só ti rí bó ṣe rí nìyẹn ṣé ti rí koríko yẹn nìyẹn ìyẹn ẹ ṣe ruwa ó ẹrù rẹ̀ lélẹ́yìí òun làwọn fi máa wá ń kọ́lé koríko igi àyẹn tá a máa ń rìn gẹ́gẹ́ bí orin òun ní gbèsè ṣé rí eléyìí ọba ní kòkòrò ẹnu ní gbèsè lókè tó bá ní kòkòrò ẹnu kíní kan ń ṣe lẹ́nu ẹnu rẹ̀ ń ṣú àbí bóyá kòkòrò ẹnu ń dààmú rẹ̀ òun nu egbò rẹ̀ là á máa ń rìn à á sì máa ń rin orin ẹ̀ gángan o ṣe dáwọn orin eléyìí tó bá ń rìn yóò dàbí ìgbà tó jẹ́ wípé wọ́n fọṣẹ sí ọ lẹ́nu ni tá a bá wà lóko báyìí níta ní orin wá búrọ́ọ̀ṣì káàkiri búrọ́ọ̀ṣì bó o àwọn orin tó rìn tí ò ní sí ìdọ̀tí kankan lẹ́nu rẹ tẹ́nu rẹ ṣókò ṣáíṣáí ó ní. tóyún ẹlòmíì lè wọ́n wò pé ṣé tí bàbá gbé ló sì ń sọ yìí tó sì rí bẹ́ẹ̀ káṣíánì dóngóyárò iṣẹ́ rẹ̀ pọ̀ mélòó la fẹ́ sọ bí bàbá múyàn tó bá ti já gàgà kan báyìí tó jẹ́ tó mumi sí pẹ̀lú àṣẹ Ọlọ́run lẹ́yìn ọ̀kan tẹ́ ń wò yìí tó bá ilé já tó mumi sí pẹ̀lú àṣẹ Ọlọ́run lójú ẹsẹ̀ ibà tó ń ṣe yóò sì lọ ṣé o ti gbèsè ṣé o ní ọjà tẹ ọkọ̀ kan ò ní sọnù ńbẹ̀. igi yẹn tó ní. igi ìgbá ni sáré igi ìgbá yìí téèyàn bá ní tọ́ ṣúgà àwọn máa ń lò fún gbogbo àsọkọ́lá lè sá lọ́rùn tán igi ìgbánu tẹ́ fi ń jẹrú locust beans àbí igi rẹ̀ nu igi ìgbánu gbogbo àwọn nǹkan yìí ó wà lẹ́jẹ̀ wọn lóríṣiríṣi eléyìí nìsín ó fẹ́ jọ gé òrùpa ni ó ní láwọn fún gé òrùpa ṣe kìí ṣe òrùpa kó wá jẹ́ pé òrùpa ni tá a bá ti fọwọ́ wọ lára yóò ṣe ọ̀wọ́ èèyàn òrùpa kọ́ yìí mo rí òrùpa àwọn ibì kan lè ṣe kàrọ̀. bí èèyàn bá mọ̀ nípa ewé yóò kàn rí pé ewé yóò máa jọra wọn lóríṣiríṣi kò sì ní jẹ́ nǹkan kan náà tí ò bá wá lámì ìdánimọ̀ tó fi dá mọ̀ pé ewé yìí rèé o. ẹ̀rí pé léyìn ní ṣẹ̀rí pọ́ yàtọ̀ ẹ wá wo ewé rẹ̀ ní mọ́ sọ pé ewé kankan náà ni ṣẹ̀rí ẹ̀rí pé ẹ̀rí pọ́ kan dúdú ọ̀kan yẹ́lò òrùpa yìí ni là sábà máa ń lò pẹ̀lú àwọn nǹkan èròjà míì
tá a bá parí ẹ̀ tán tá a bá fẹ́ parí ẹjọ́ èèyàn yẹn máa lẹ́jọ́ kóòtù tá a bá ti parí ẹ̀ tán tá a kan ìkan rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kò sádájọ́ tí ó dá ẹjọ́ náà pẹ̀lú àṣẹ Ọlọ́run òrùpanu. tó bá ní pé òrùpa ló ní kó parẹ́ ẹjẹ́ yẹn ti parẹ́ nù bá bá ti parí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kò sádájọ́ tí ó dá ẹ̀wọ̀n wò wípé à ń sáǹsẹ̀ ṣkọ́sẹ̀ káàkiri inú igbó ni báwa ti máa ń wá àwọn egbò káàkiri nìyẹn gbogbo ẹ̀kọ́ la lè rà nínú ọjà torí nǹkan kan kọ́ ẹ̀yin náà wo òrùpa tá à ń sọ yẹn ẹ wò ìyàtọ̀ rẹ̀ ìyàtọ̀ òrùpa ni wípé bó bá ti fọwọ́ ra lára yóò yí ọ lọ́wọ́ ìtọ́jẹ́rù rẹ̀ ní tó bá fọwọ́ ra lára kò ní yí ọ lọ́wọ́ tí ìwọ bá jẹ́ni tó dá ewé mọ̀ ó wà lọ ra ewé lọ́jà kò ṣiṣẹ́ bó ni ó ṣe ṣiṣẹ́ irú ewé yìí nìsín yánfà àwọn pèlè yìí nìsín irú eléyìí nìsín ìrìgì láàrin bá ń gbé sí wọ́n máa ń so èso ẹ̀kọ́ ẹyẹ tẹ́lẹ̀ jẹ́ ń wòye ṣe rí tí èèyàn bá fẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn wọlé èso rẹ̀ tó bá so òun làwọn fún máa ń parí iṣẹ́ tásìkò ẹnu ọ̀nà ọ̀sájẹ́ tí ó wọlé ọ̀hún bó sì wọlé òun kò ní rá burú kankan sí bó sì wọlé ní ọjáde ara àwọn nǹkan tí èèyàn fi ń sìkí ọ lẹ́nu ìwọ wá kọ́lé tán wá sọ fún un pé sìkí ọ lé rẹ̀ má jẹ́ kẹ́mi aburú wọlé ẹlòmíwàá lóhun súnú lé òun lálàkàlà bóòrò ṣe ní lálàkàlà nígbà tó mójútó nú ilé tó yẹ kó o ṣe gbogbo tó yẹ kó o dì mọ́ èyí tó yẹ kó o bò mórí gbogbo mẹ́rin lé èyí tó yẹ kó o fi wọ́n lẹ̀ ṣe gbogbo ẹ̀ bóòrò ṣe fẹ́ rí yóò dàbí àpé àbíbẹ́ èèyàn ọmọ ṣe náà ni. àwọn jogbo tá a sọ lẹ́ẹ̀kan yìí ṣe rí àwọn ilẹ̀ tí ẹgbàá dáadáa ń bì ilẹ̀ gbà dáadáa ṣe ti rí àwọn jogbo ni. ṣé wo ìrùkẹ̀rẹ̀ àgbàdo yìí sì. irú eléyìí nìsín ọmọ tó máa ń fẹ́ eyín téyìn rẹ̀ tí ń dààmú ìyá rẹ̀ ẹja pẹ̀lú eléyìí pẹ̀lú torí rẹ̀ yìí eléyìí ẹja rúkẹ̀rẹ̀ torí ẹyọ kan ti tó pẹ̀lú eléyìí yẹtuyẹtu ẹnu orí àgbàdo ẹja àti tòkè rẹ̀ ẹgún papọ̀ mọ́ṣẹ́ ẹ lè mọ fífọ́ lórí nìkan ẹ rí i pé tí gbogbo yín fi jáde lẹ́nu rẹ̀ tán kò ní sí wàhálà kankan wọn ọkàn wọn balẹ̀ o àní dààmú àní jẹni tí wọ́n bá fún ibi o àárò owó àárò ọmọ. àwọn òpé wo ni mo tún ṣe ẹran nìyí ẹran ló ní ẹran létí àkàrà ló ní mọ́ ìkà kan kù ọjà díẹ̀ bá gbọ̀n yẹn pẹ̀pẹ̀pẹ̀ níye rẹ̀ là àsọjáde ti kúrú sọ àwàdà sẹ́yìn ti rè ewé ẹran nu táà máa fi ń ṣèṣọ yìí ewé ẹran nu táà máa fi ń ṣèṣọ yìí ara odidi àkùkọ adìẹ bádìẹ bá ti kọ kókóró tọkọ tán àsìkò yẹn láwa tu àwọn ìyá apá rẹ̀ lọ́tún lósì ìyá yẹn nìkan la nílò òun láàjò papọ̀ pẹ̀lú iṣẹ́ yẹn ẹran ló ní ọ̀ràn létí àkàrà ló ní ọmọ kàkan kù ọjọ́ tádìẹ bá gbọ̀n yẹ pẹ̀pẹ̀pẹ̀ ní iye rẹ̀ là àsọjá yìí ti kúrú sọ àwàdà sẹ́yìn ti rẹ̀ ní dààmú ọkàn wọ́n balẹ̀ nọ́mbà tẹ́ pè mí sí ètò 30456383 30456383 08030456383 àfòmọ́ orí àpáta rèé tí wọ́n ní àfòmọ́ àpáta òun rèé.
ẹlòmíì tí mo rò pé wo tún nìyẹn nígbà àwọn fi ń ṣe pọ̀ àwọn fi ń ṣiṣẹ́ ọ̀tá ẹ̀yìn náà wá àwọn ìṣe ẹ̀rí pé àfòmọ́ni akọ òkúta nu ẹ̀rí pé àríyàn gí lọ́wà bí yẹn bá rí a máa lọ ẹyọ mẹ́sàn-án nú ẹ̀ bí ìkan rí pé àríyàn gí lọ́wà ẹ̀rí ẹlòmíì tún lè mọ̀ òkú àbí bóyá tó bá ti wá ra rí akọ òkúta àfòmọ́ àpáta ọ̀hún ọ̀ wà mú díẹ̀ nínú ẹ̀ kékeré ọ̀ lọ pẹ̀lú ẹyọ atare mẹ́sàn-án kọ́ wá lọ pẹ̀lú ẹyọ atare mẹ́sàn-án tán ó fi sí gbẹ́rẹ́ mẹ́sàn-án sórí fọ́kùnrin tó bá jẹ́ obìnrin gbẹ́rẹ́ méje fóbìnrin ẹ fi sí gbẹ́rẹ́ méje sáàrin orí fóbìnrin ó ṣiṣẹ́ àgbélépọ̀ tàtọ́ pọ̀ tested confirm ni o tó bá ń sun orun kó orun wà lájọ́ náà tí ó ti orun yẹn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ torí bó ṣe tún wá rí àwọn ọmọ fi tọ́jú arọmọléegun tí wọ́n bá ní romanticism àágùn tí ó kúnná a wà lọ pẹ̀lú òrí ẹni náà máa fi wọ́ ẹsẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá jẹ́ pé kọ́dà ẹsẹ̀ yẹn lọ́wọ́ ayé nú tó bá ti ń lò kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ lóhun nìkan ara tí iṣẹ́ ògùn fi yàtọ̀ sí nǹkan mi nìyẹn torí wípé gbogbo nǹkan kọ́ nìyẹn lè rí ní orí Lékúrẹ́jà kọ́ wá lọ orí àpáta wá lọ ọ̀dọ̀ àwọn Lékúrẹ́jà ní ìṣẹ̀mọ̀ fẹ́ láàfò mọ́ orí àpáta orí yangi bóò ló ṣe fẹ́ rí ṣé wọ́n tà fún ọ ni wọ́n ní tà fún ọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléwé ọmọ náà kẹsẹ̀ gbogbo nǹkan náà mọ̀ ẹlòmí ọ̀tọ̀ léwé tí ẹ lọ bèrè lọ́jà wọ́n sá ti gbé kan fún torí pé àwọn náà fẹ́ jẹun àbáṣẹ wọn jẹ́ o àbáṣẹ wọn jẹ́ o wọ́n tí ẹ bá mọ tọ́ mọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní dààmú púpọ̀ nú ayé nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 wo kí ni igi iná pè ní igi ròdòròdò ròdòròdò làwọn mú gbàtà wà lóko ṣe rí ó dùn mí pé kò tí ì léso bẹ́ẹ̀ bá lọ ra èso ròdòròdò táwọn òyìnbó ní supermarket ní mọ̀ ọmọ iye owó tọ̀nà wọ́n lè mọ́ ní ike kékeré bẹ́ẹ̀ wọ́n lè mọ́ ní 8,000 10,000 ṣùgbọ́n ti tí wọ́n tòyìnbó a máa ń jẹ kóró rẹ̀ papọ̀ ni torí wòye ní kóró nú kóró tí ẹ̀ sídì títì tí ó jẹ papọ̀ ni ṣùgbọ́n tí wọ́n máa ní kóró nú mímu lásán ni torí ẹlòmíì bá mọ ròdòròdò kí lè bo ròdòròdò náà mẹ́bó ròdòròdò igi ròdòròdò nú ànídàmú 080 30 45 63 83 080 30 45 63 83 ṣé rí mo ti sọ̀rọ̀ nípa àtọ̀ tí ò lè dọmọ tipẹ́tipẹ́ mo ti sọ̀rọ̀ nípa àtọ̀ tí ò lè dọmọ tipẹ́tipẹ́ ẹ lọ wò lórí àwọn péjì mi pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ bá ń bẹ̀ low sperm count bẹ́ẹ̀ bá wá rí ń bẹ́ẹ̀ pé akábá yín ṣe ránṣẹ́ ìlú Ìlọrin náà ni mo wà lágbo ọba ẹniwé àtẹ́ bá ti ń bọ̀ wá lù Ìlọrin èyí sáà ti gbọ́kadà ẹlẹ́n lọ sí ilé epo Ibrolac lágbo ọba tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba ẹ bèrè junction Olú guest house junction Olú guest house yẹn bí òpó náà méjì sí ilé epo ní junction Olú guest house yẹn wà ẹ̀rì sáńbọ́ọ̀dù mi ń bẹ̀ Òrìṣàtọ́lá Ìfágbénró Herbal Medicine Limited ẹ wà rí fọganáísà kan ní junction Olú guest house orúkọ fọganáísà yẹn Alhaji Hasan ọmọ ẹdẹ lọ́dọ̀ fọganáísà yẹn ẹ bèrè lè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ànídààmú o ọkàn wọ́ balẹ̀ o àníjẹni tí wọ́n wá fún bí o ẹ bá ń láìkẹ́ ẹ bá ń ṣíà ẹ̀rí pé ó ní tí mò ń sọ ni ẹ̀rí ni mo ní látẹ̀kọ́ yìí tí bá tútọ́ kalẹ̀ ní ìsìn ẹ̀rí pé ṣẹ́rí ẹgbẹ́ rẹ̀ àgbà clean ó máa ń kó gbogbo ìdọ̀tí ẹnu tán yányán yóò wá mú kẹ́nu kó ṣe kíni kẹ́nu ó ṣe ṣírín kò ní jẹ́ kí ìdọ̀tí kankan kó wà ní ẹsẹ̀ yín ṣẹ́rí àwọn bàbá wa wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan orí ẹ̀mí gbẹ̀gí ń bẹ mi ò rí jẹ́ ń bì ni orí àyàn òní orí àta ń bẹ
ṣẹ́rí yẹn òun mọ̀ rìn yẹn wìnìwìnì ní wọ́n kan lọ́jà ẹ mo fẹ́ roní àta àbórí àyàn àbórí ẹ̀mí gbẹ̀gì bó ṣe ẹ̀kan lóṣù kì í bàjẹ́ àwọn orin yẹn lè lo ọdún kan ọdún méjì ńlẹ̀ ìrún 500 naira sọ sílé bó ṣe wíkẹ̀ndì kẹ́tọ̀ wálé tó ò lọ́bì kankan ra fi sẹ́nu ní 5 minutes gbogbo kòkòrò tó lè fẹ́ dààmú ẹnu rẹ gbogbo ẹ̀ ní ọ̀pá ní dààmú ọkàn wọ́ balẹ̀ ọ̀fẹ́ sọ́sọ́lẹ̀ pè mí ọ̀fẹ́ ṣẹ̀yọ́nú pè mí ọ̀fẹ́ ṣàṣínà pè mí ẹ̀mẹ́gbà wípé ọṣẹ arápá náà ká ń bẹ òkòkò nìká ìkánìká àjàkáyé ọlọ́fin àsán ọmọ ọlọ́fin aníyègèdè níkùn ọṣẹ tí yẹn fi rógo rẹ̀ gbà padà 200,000 ni ọṣẹ Edward ń bẹ 50,000 ọṣẹ ìtajà 50,000 ọṣẹ àwọn àgbà 50,000 ọṣẹ ìyọnú 50,000 ọṣẹ ajé ń bẹ 500,000 àwọn ṣẹ́ wà lóríṣiríṣi tí yẹn ń lò tí yẹn fi ń dúpẹ́ fọ́lọ́run tó ní dààmú dandan kọ́ ni kọ́ mọ́ wégun èèyàn káàkiri inú gbólá wà yìí nìsìnwọ́n náà wo bó ṣe tẹ́ lọ gbólá tí lọ àwọn ìwé ìdé táwọn wà nǹkan èèyàn káàkiri táwọn wà tí ọ̀sọ́nù káàkiri tó ti rí yọdún pé kò sí ilé kankan ní gbogbo ń tẹ́wó látàárọ̀ lórí kó lè dá náà ni egbògi kan la wá a sì ti pa egbògi yẹn tá à ń lọ lé ni ṣe ti rí ẹ̀nà gbogbo onúgbó yẹn ṣe rí ọkàn wọ́ balẹ̀ o àní dààmú àárò owó sáyé o ẹni tí ọba ti rówó kọ̀ wáyé tọ́ da sáré kò wówó kọ́ mọ́ ṣiṣẹ́ lásán bí yẹn bá ń tan pé máa ń lo oògùn kó o ṣoògùn ọ̀dá yín tán ni wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni ẹ̀tọ́ wa ni máa ń lo oògùn máa ṣoògùn wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni oògùn yìí ṣẹ̀ṣẹ̀ ṣoògùn gidi ẹ bá ń like ẹ bá ń share ẹ bá ń comment àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ẹ follow TikTok mi ẹ follow YouTube mi ẹ follow Facebook mi àmọ́ rówó ṣayé o ọkàn wọ́n balẹ̀ ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.